àlejò wa ti wà nílé agbára fún tòní. Àlejò wa fún tòní gẹ́gẹ́ bí mo ti sọ iná ni wọ́n jẹ́ ọ̀kan lára àwọn olùdíje sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ondo nínú ètò ìdìbò ilé tí ó ń bọ̀ wá ní ìpínlẹ̀ Ondo lọ́dún 2024 tá a wà yìí. Ọ̀gbẹ́ni Kunle Ajayi lélẹ́yìí tí ọ̀pọ̀ mọ̀ sí Wize Man wọ́n ń díje lábẹ́ ẹgbẹ́ òṣèlú AAC. Àwọn náà ni a ṣe bẹ́ẹ̀ tí a máa pẹ̀kẹ́ lu àwọn kókó eléyìí tá a ti ṣe bẹ́ẹ̀ tá a ti làálẹ̀ kó tó di pé wọ́n tó dé. Ẹ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n dátọ́ mi láàrin ìṣẹ́jú àyà à ń bọ̀. Káàbọ̀ padà látòkè lọ́hùn-ún gẹ́gẹ́ bí mo ti sọ lẹ́ẹ̀kan gbogbo ẹ̀yin ọmọ ìpínlẹ̀ Ondo ìpínlẹ̀ Èkìtì ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ògùn Ẹdó Benin tó fi mọ́ Kogi tó èdè Kwara láǹfààní àti pè wọlé ẹjá ṣe ní pápápá kájára mọ́ṣẹ́ ọ̀hún. Ọ̀gbẹ́ni Kunle Ajayi wọ́n ti wà níkàlẹ̀ níbi tá a wà yìí níkànnì ADAMIMOGO 107.7 FM ẹ bá ń kí àwọn aráalé. Ó kí gbogbo ilé o àwọn èèyàn wa ní ìpínlẹ̀ Èkìtì àti àwọn èèyàn wa ní ìpínlẹ̀ Ondo láti Àkúrẹ́ dé Àkókó láti Àkókó dé Ìlàjẹ dé Àpọ́ì mo mà kí dédé yẹn o. Ọ̀rà ẹjẹ́ àná ń bẹ̀ ó kọ yín torí wọ́n ní ẹnu oníkàn báyìí náà láti gbọ́pọ̀n ọ̀hún ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé ẹ̀yin náà lẹ́wà lórí ìjókòó kó tó di báyìí á bẹ̀rẹ̀ ètò ìdíràbàjì kan. Adékúnlé Olúṣèyí Ajayi lórúkọ tèmi oníròyìn onítíátà akọ̀wé oríṣiríṣi nǹkan làwa náà ń ṣe. tọ́ ọ̀dà ẹ jẹ́ á bẹ̀rẹ̀ báyìí nípínlẹ̀ Ondo tẹ́ ẹ ti wá á bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ondo kó tó di wípé a kúrò àmọ́ kó tó di pé a bẹ̀rẹ̀ láti ìpínlẹ̀ Ondo àwọn ìròyìn kan ti jáde tá a ti sọ̀rọ̀ lórí ẹ̀ kó tó di wípé ẹ déhùn ẹ jẹ́ á kọ́kọ́ tawọ́ tasẹ̀ sáwọn ìròyìn òun lọ́wọ́ náà. Orílẹ̀-èdè Nàìjíríà jẹ gbèsè àmọ́ gbèsè tá a jẹ tẹ́lẹ̀ kò tó gbèsè tá a ń jẹ lọ́wọ́ báyìí ní ìsìn láàrin oṣù mẹ́ta péré ẹ̀ka ìjọba àpapọ̀ tó ń rí sí ọ̀rọ̀ gbèsè lórílẹ̀-èdè Nàìjíríà ìyún Debt Management Office wọ́n láti ya 24.33 trillion naira láàrin oṣù mẹ́ta láàrin oṣù kínní sí oṣù kẹta ọdún 2024 ẹ sì má gbàgbé nígbà tí ọdún 2023 ó fi parí gbèsè tá a ti jẹ́lẹ̀ ó jẹ́ 97.34 trillion naira àti wá yá sí i báyìí ó ti wá di 121.67 trillion naira ẹ̀yin gẹ́gẹ́ bí olùdíje tí ó sì jẹ́ pé ẹ tún jẹ́ oníròyìn kí lẹ rí sí àwọn gbèsè wa àti wípé ẹ̀yin gan fúnra ara yín bó lẹ ṣe rí ipa tí àwọn gbèsè yìí ti ń kó lórílẹ̀‐èdè Nàìjíríà láàrin ìṣẹ́jú àyà. ní àkọ́kọ́ kí ló dé tí àwọn ìjọba máa ń yáwó tá bá wo ilẹ̀ Nàìjíríà láti ọdún 1984 ní ọ̀rọ̀ gbèsè àti owó yíyá yìí ti bẹ̀rẹ̀ ó wá pẹ̀lú nǹkan tí wọ́n máa ń pè ní structural adjustment program. ìyẹn ètò àtúntò. bẹ́ẹ̀ ni nítorí pé ṣe rí àwọn tí wọ́n ń pè ní World Bank àti IMF wọ́n bẹ̀rẹ̀ sí ń yá àwọn ìjọba kan lówó nígbà yẹn nítorí pé àwọn tí ò yẹ kó jẹ́ olórí ló jẹ́ olórí ìjọba yẹn. torí nígbà 1984 ńgbà yẹn ni àwọn ológun jẹ́ olórí Nàìjíríà wọ́n ò fẹ́ ṣe oríṣiríṣi nǹkan ju pé kan yáwó lọ. Nàìjíríà òun jẹ́ ìlú tó yẹ kó máa yáwó. kò yẹ kí Nàìjíríà máa yáwó. ó yẹ ká máa yá àwọn èèyàn lówó ni. nítorí pé tá bá wo gbogbo nǹkan tí a ní nǹkan tó jẹ́ mèremère táwọn olóyìnbó ń pè ní mineral resources
a tún ní nǹkan tí aláwọn èèyàn torí wọn pé yágáyágá tábàwò kò yẹ ká yáwó kankan ṣùgbọ́n owó yíyá yẹn ni wọ́n fi ń mú wa mọ́lẹ̀ nígbà tí à ń yáwó ní mid-80s wọ́n ní pé tá bá ti ń yáwó pé a gbọ́dọ̀ náwó sí ètò ẹ̀kọ́ mọ́. àwọn wo ló sọ bẹ́ẹ̀. IMF and World Bank nítorí wọ́n máa ń pè ní World Bank debt conditionalities. ìyẹn ni pé báǹkì àpapọ̀ ní àgbáyé. bẹ́ẹ̀ ni. wọ́n fi òfin yẹn sílẹ̀. bẹ́ẹ̀ ni òun lẹ ṣe rí i pé ìjọba tó kọjá yìí ìjọba Buhari nígbà tó dé stage kan tó ń yáwó lọ World Bank tó ń rí i pé conditionalities wọn ti pọ̀ jù tó ń rí i pé àwọn ò ní yọ subsidy totally wọn ò yáwó mọ́ wọn wá bẹ̀rẹ̀ sí í yáwó locally. lábẹ́lé wọ́n bẹ̀rẹ̀ sí í yáwó lọ́wọ́ CBN àwọn kọ̀ọ̀kan tí ò ní conditionalities tí World Bank àti IMF ní. mo ń try àti explain gbogbo nǹkan báyìí nítorí pé mo rí i pé àwọn ìjọba tó wà ń bẹ̀ ń sìn oríṣiríṣi irọ́ bàǹtàbàǹtà náà ń pa fún wa. ẹ ń sọ pé ìjọba èwo ló ń parọ́. ìjọba Bọ́lá Ahmed Tinubu. wọ́n ń parọ́ fún àwọn aráàlú. bẹ́ẹ̀ ni torí kò sí ìdí láti yáwó. ẹnu yín lẹ sì fi sọ. ẹnu mi ó gbà á. tọ́ tí president bá dúró báyìí màá tún sọ fún with details. ìyẹn túmọ̀ sí pé ìyún tẹ̀ ń sọ ikọ̀ kan iléeṣẹ́ ADAMIMOGO. àtọ́ ẹ tẹ̀ wájú. èmi Adékúnlé Olúṣèyí Àjàyí ló ń sọ bẹ́ẹ̀ mo ṣe máa ń sọ fún wọn ní gbogbo ìgbà pé owó tí ẹ̀ ń yá yìí ẹ̀ ń yáwó nítorí pé ẹ fẹ́ ṣe ètò ẹ̀kọ́ mọ́ ẹ fẹ́ ṣe ètò ìlera mọ́ ẹ fẹ́ fún àwọn èèyàn ní iṣẹ́ bó ṣe ń yá lẹ́kọ̀ọ́ nìyẹn o wọ́n yá owó tó jẹ́ bẹ́ẹ̀ ní Èkó tó jẹ́ pé wọ́n ò kọ́ ilé ẹ̀kọ́ gíga míì láti 1999 ní ìlú Èkó lọ́bẹ̀rẹ̀ láti 1999 sí ilé ẹ̀kọ́ gíga míì torí ara àwọn conditions tí World Bank àti IMF máa ń gbé lẹ́nu. tán gbé kalẹ̀ ẹ má wà bínú serap ti wá lọ sọ́dọ̀ World Bank ọ̀hún gan tá à ń sọ̀rọ̀ yìí serap yìí socio-economic rights and accountability project wọ́n ti lọ sọ́dọ̀ World Bank tẹ́ ẹ sọ wípé wọ́n ti fi àwọn gbèdéke tẹ́ ẹ bá ti yáwó ayé yín ò gbọ́dọ̀ gbẹ́sùọ́ àbí àwọn náà ni wọ́n tún wá lọ bá pé kí wọ́n wá kí ẹ̀ka tó ń ṣe àbójútó wá bá orílẹ̀-èdè Nàìjíríà pé gbogbo ibi tí wọ́n ń náwó sí àmọ́ kí lè wá rí sí. àwọn sẹ̀dáàpù mọ nǹkan tí wọ́n ń ṣe ni torí tí wọ́n bá mọ nǹkan tí wọ́n ń ṣe wọ́n mọ̀ pé adánidá gbèsè adánidá ìyà ni World Bank tẹ́ bá wò the same World Bank àti IMF ní bí oṣù méjì sẹ́yìn wọ́n sọ pé kí Nàìjíríà yọ subsidy lórí iná ètò iná ẹ lọ bèrè US UK Europe Italy in all of the countries in the world China ìlú wo ló ń gbé ètò ìlera ẹ̀ fún àwọn aládàáni kò sí láwọn ibi tẹ́ ẹ dákọ̀ yìí lóòótọ́ ètò iná fún aládàáni kò sí because tá bá wò dáadáa àwọn èèyàn wa ò mọ political economy tó bá dẹ̀ mọ̀ bí gbogbo ètò ajé ìlú ṣe yẹ kó máa rí àwọn nǹkan kan wà tó máa ń pè ní òkúnkúndùn nínú àwọn ajé ìlú bí ètò ìlera ètò ẹ̀kọ́ àwọn tó ṣe gbòógì tó ṣe pàtàkì wọn kì í gbé fún aládàáni ìyìn tí ìjọba fi wà nìyẹn inti Vladimir Lenin ọ̀jọ̀gbọ́n kan tó jẹ́ olórí ilẹ̀ Russia nígbà yẹn fi kọ ìwé tí à ń pè ní State and Revolution ni pé iṣẹ́ wo ni ìjọba ń ṣe ní ìlú ẹ sì wo gbogbo àwọn aládàáni yìí tó wà nílẹ̀ Nàìjíríà lẹ́ni kò sínú wọn kankan tí ó mẹ́kì owó kankan láìsí ìjọba gbogbo wọn ló ń yáwó lọ́wọ́ ìjọba pátápátá irú Dangote is a very big example gbogbo owó tó fi ṣe rìfáínárì ọwọ́ ìjọba Buhari ló ti yá. ìyíhùn tiẹ̀ ó jọ wá lójú wípé báǹkì àpapọ̀ lè máa yá aládàáni lówó ìyíhùn Central Bank of Nigeria torí kò sí nínú òfin wọn pé wọ́n gbọ́dọ̀ yá aládàáni lówó. bẹ́ẹ̀ni wọ́n sì yá lówó. wọ́n a mọ̀ wípé ìròyìn gbé pé wọ́n yá lówó àmọ́ ká má bàa gbókù lọ lóró kí lẹ rò pé ìjọba àpapọ̀ lè ṣe ká lè padà wá sí ìpínlẹ̀ wa. ìjọba àgbàgbọ́ eléyìí wọ́n ti gé tí wọn lọ
in fact ibi tí wọ́n gé tí wọ́n lọ wọ́n gé ó kọjá ìlú ní Nàìjíríà ó kọjá Kànfàǹchàn. ǹtẹ́ ń sọ ẹ̀yin lẹ́ ń sọ wípé wọn ò gbọ́ nǹkan kan mọ́ báyìí. bẹ́ẹ̀ ni wọn ò gbọ́ nǹkan kan ìdí tí wọ́n ṣe sọ pé subsidy is gone tí wọ́n sọ ní May 29 last year nìyẹn wọn sì padà sẹ́yìn. irú ìjọba wo ni ó dá okòwò lẹ̀ tó sọ pé currency wa o á yọ value rẹ̀ in tí wọ́n ń pè ní devaluation of naira nìyẹn deleting the value of the naira pé ẹ yọ value rẹ̀ kúrò ó sọ pé tí bá ń ta sùúnsì wọ́n sọ pé iṣu yìí o wọn ò ní fi price sí o iye tó bá wù yín ní kẹ́ wá máa rà. n tẹ́ ń sọ ni pé devaluation of naira tí Nàìjíríà ṣe bẹ́ẹ̀ni kò tọ̀nà. àtọ́ ìbàjẹ́ gbá pátágbá ni. ọ̀dà ẹ jẹ́ àṣẹ báyìí bóyá ní orí yìí òun a nílò àti gbé yín wá ká wá ṣe òfin tó tó lórí ẹ̀ ká sì ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́. bẹ́ẹ̀ni nígbàkúgbà tẹ́ bá ti fẹ́. nígbàkúgbà tẹ́ bá ti fẹ́. ẹ ní sọ pé ètò òṣèlú ń dí yín lọ́wọ́. torí kí lè àwa ṣe ń ṣèṣèlú láti sọ fáwọn èèyàn wa ní tí ó yẹ àti ní tí ó tọ̀nà ni. ọ̀dà ẹja mú un lápá bíi ọ̀gbẹ́ni Kunle Ajayi ìpínlẹ̀ Ondo nínú ìtàn kò tí ì sí gómìnà kan nínú ẹgbẹ́ òṣèlú kan látìgbà tá a ti bẹ̀rẹ̀ ìṣèjọba alágbádá tó rí ìjọba gbé kalẹ̀ fún ẹgbẹ́ òṣèlú ẹ̀ látòrí ẹni tó kọ́kọ́ jẹ́ gómìnà àkọ́kọ́ tó fi dẹ́lẹ́ẹ̀kejì kódà tó fi dórí ẹni tí ó jẹ́ òun nìkan ló ṣe ọdún 8 látìgbà tá a ti bẹ̀rẹ̀ ìṣèjọba alágbádá yìí òun mímí kò rí gbé kalẹ̀ fẹ́gbẹ́ òṣèlú ẹ̀ ọdún 8 tóun sì ṣe tó ṣe kò ṣe lábẹ́ ẹgbẹ́ òṣèlú kan ọdún 4 lábẹ́ ẹgbẹ́ òṣèlú kìíní ọdún 4 lábẹ́ ẹgbẹ́ òṣèlú kejì ẹni tó yẹ kó ṣe ọdún 8 lábẹ́ ẹgbẹ́ òṣèlú kan ọlọ́run ló pé kó rí bẹ́ẹ̀ kò rí ṣe tí ọlọ́run fi pè é sọ́dọ̀ èyí hùn gómìnà àná yìí Rotimi Akeredolu ṣé ẹ rò wípé irú nǹkan tó ń ṣẹlẹ̀ bọ̀ látẹ̀yìn yóò tún lè ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo lọ́dún tá a wà yìí wípé ìṣèjọba tí ń bẹ ń bẹ yìí òun náà ò tún ní ríjọba gbé fún ara ẹ̀. ṣe rí ìjọba tó wà ń bẹ yìí tó bá gbéjọba fún ara ẹ̀ ó gbé ìyà fún oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ ọmọ ìlú Ondo ni nítorí pé kò sí ìyàtọ̀ nínú ìjọba yìí àti ìjọba Akérédolú ìjọba austerity náà máa ń pè ìjọba tó jẹ́ pé kò ka ará ìlú sí ẹ wò ó sì ìjọba yìí torí wà ń bẹ yìí wọ́n ti yọ àwọn executive osopadec nǹkan tó jẹ́ pé gbogbo oil producing areas especially Ondo South ibi tí wọ́n kó jọ ṣùgbọ́n ìjọba yìí bó ṣe yọ àwọn èèyàn bẹ̀ wọ́n lọ sí House of Assembly wọ́n lọ create budget fún osopadec yẹn láì tún yan àwọn èèyàn tó máa jẹ́ kó kárí osopadec yẹn bàbá Adéfarati ló bẹ̀rẹ̀ osopadec. bẹ́ẹ̀ni. nígbà tí bàbá Adéfarati bẹ̀rẹ̀ osopadec federal government wá bẹ̀rẹ̀ ompadec nítorí pé wọ́n respect nǹkan tí bàbá ṣe. kí ni iṣẹ́ osopadec ìntàwa náà sọ pé àwa máa ṣe nìyẹn pé tá a bá dé ìjọba gbogbo owó epo tí à ń rí ní Ondo South yàtọ̀ sí yẹn epo kọ́ ló Ondo South ní epo kọ́ nìkan a ní oríṣiríṣi nǹkan we have the second highest concentration of bitumen in the world ní Àgbábú. ìyẹn ọ̀dà tí a fi ń pa títì lára. àti wá ní epo pupa tí ó wà ní Òkìtìpupa Air Palm PLC tẹ́lẹ̀ tó tún lówó epo pupa gbówó lórí ju epo rọ̀bì lọ. so tábà rí ìjọba tó jẹ́ pé wọ́n ò ṣetán láti ṣiṣẹ́ gidi fún àwọn èèyàn ìjọba tó wà ń bẹ̀ yìí ni. àwọn ọmọ ìpínlẹ̀ Ondo ń gbọ́ yín báyìí torí ọ̀pọ̀lọpọ̀ ni ó sì máa pè wọlé bẹ́ẹ̀ tí ń sọ pé ìjọba ìpínlẹ̀ Ondo pé wọn ò ṣiṣẹ́ lórí ọrọ̀ ajé àti nǹkan kan yìí a mọ̀ pé èrò ọkàn ti yín ni àmọ́ nígbà tí wọ́n bá wá pè tí wọ́n bá sọ pé wọ́n ń ṣiṣẹ́ nǹkan. ẹ̀kan wọn wá sọ fún wa ní tó ń ṣe nítorí pé tá bá wò tí ìjọba bá dé ìjọba nínú oṣù 6 ẹ̀já béèrè kí làwọn nǹkan tó ti yí padà nípa ìlú yẹn kí làwọn nǹkan tó ti yí padà nípa ọrọ̀ ajé ìlú kí làwọn nǹkan tó ti yí padà ní gbogbo àwọn iṣẹ́ tó yẹ kán ṣe ẹ wo Òkìtìpupa Air Palm PLC wà ń bẹ kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ Olúwa Glass Company wà ń bẹ kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ondo bẹ́ẹ̀ ni àárọ̀ mi ò bù rubber estate wà ń bẹ Ìfọ̀n ceramic wà ń bẹ Ọ̀wẹ́nà mass transit gbogbo nǹkan yìí nígbà tẹ́ ń sọ lọ́lẹ́kọ̀ọ́ ń sọ̀rọ̀ bàbá Ajásin
ọdún mẹ́rin bàbá Ajásin kò ń ṣẹgbẹ́ gbogbo àwọn tó ti ṣe Mímíkò, Akérédolú, Adéfarati o, gbogbo wọn tó ti wà ń bẹ̀, even láyé Mike Torre, láyé Ibe Onyerugbulem, nítorí pé ní ọdún mẹ́rin yẹn bàbá ṣe nǹkan méjì tó yẹ kí ìjọba máa ní tí àwọn olóyìnbó pè ní growth and development. ìgbéga àti ìdàgbàsókè. Ìgbéga yẹn ni pé báwo ni ìlú ṣe máa rí owó. Ìjọba ló ní n tí àwọn capitalist máa ń pè ní largest capital. yíyan àwọn aládàáni tí wọ́n máa ń pè ní. owó gọbọi, ìjọba ló lówó gọbọi jù. Owó gọbọi yẹn ló yẹ ká máa fi máa ṣe business, tó yẹ ká máa fi máa ṣe ọrọ̀ ajé. Bàbá Ajásin pẹ̀lú owó gọbọi yẹn ó kọ́ companies, ó sì wá ń ṣe ètò ọ̀fẹ́ fún ẹ̀kọ́, ètò ọ̀fẹ́ fún ìlera, ó sì ń gba àwọn èèyàn ní iṣẹ́ lọ́pọ̀lọpọ̀. Nǹkan méjì yìí níjọba nídìí. Ọ̀gbẹ́ni Kunle Ajayi, yóò bá gbàgbọ́ pé ẹnu dùn ún rò fọ́ agado ọwọ́ dùn ún bẹ́gi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ti ń sọ pé àwọn ò ṣèjọba, ọ̀pọ̀lọpọ̀ wọn náà bí wọ́n ti máa sọ̀rọ̀ nígbà tí wọ́n bá sí ìjọba. ẹ lọ béèrè gbogbo wọn tó ti ń sọ̀rọ̀ pé ṣé wọ́n mọ ohun tí àwa ń sọ yìí, ń táwa ń sọ yàtọ̀ sí tiwọn. Kì í ṣe pé ká sọ pé a túnjọba ṣe a ṣe lè, no, àwa ń sọ ohun tí àwa ó ṣe specifically. Ẹ jẹ́ fún yín l'example kan. Ọmọ Ọ̀làjẹ ní Lucky Ayédàtiwa, Ìkálẹ̀ lèmi. Àwa náà ní omi báwọn náà ṣe lé omi, ṣùgbọ́n àwọn ló pọ̀ lórí omi jù. Àwa la ní Olúwa river ní oríṣiríṣi nǹkan. Mo wá sọ̀rọ̀ kan nínú gbogbo àwọn nǹkan táwa ó ṣe. Mo wò títí mo wo gbogbo ìlú àgbáyé. Mo rí pé ní orí omi irú àwọn nǹkan wo la lè kọ́ tó máa jẹ́ kí ilé dùn gbé fún àwọn èèyàn. Ká sì rántí o, ní ìlú Ìlàjẹ tẹ́lẹ̀ ó láwọn èèyàn kan tó ti kọ́ ibi tó da nílùú yẹn. Ẹ lọ wo Ayétòrò tó máa ń pè ní Ìlàjẹ London. Bẹ́ẹ̀ ni. Unfortunately Ayétòrò ó ti wá di ibi tó jẹ́ pé flood ti babẹ̀ jẹ́. Epo rọ̀bì tí wọ́n ń ṣe ó ti jẹ́ kí nǹkan tí tá à ń pè ní climate change kó fẹ́ bàlú yẹn jẹ́. So nínú manifesto wa àwa sọ pé a máa ṣe nǹkan tí à ń pè ní Amsterdam plan. Ìyẹn ni pé a ó kọ́ ètò ìdàgbàsókè àti ìgbéga sí orí omi tó jẹ́ pé gbogbo àwọn èèyàn ó máa kúrò ní orí ilẹ̀ lọ gbé lórí omi. ṣùgbọ́n ìjọba tó débẹ̀ yìí nígbà tó ń gbọ́ nǹkan táwọn fẹ́ ṣe, àwọn wá sọ pé àwọn fẹ́ lọ ṣe 1000 kilometre walkway láti òbí ńlá. Kí ni walkway fẹ́ ṣe lórí omi? Ìjọba tí ò bá mọ ohun tí ó ṣe, gbogbo wọn ni yóò máa sọ inventives, wọ́n máa sọ pé a máa ṣe báyìí. Àwa ń sọ ohun táwa fẹ́ ṣe specifically. Ọ̀gbẹ́ni Kunle Ajayi, ìpínlẹ̀ Ondo nù ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn south west, a ní ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀. Ẹ má jẹ́ a sọ pé ìpínlẹ̀ 5, ẹ má jẹ́ a sọ pé 6, ẹ má jẹ́ a sọ pé 7. A ní ọ̀pọ̀lọpọ̀ ìpínlẹ̀. Nítorí nínú ìpínlẹ̀ kan a tún lè yọ ìpínlẹ̀ tó pọ̀ lóríṣiríṣi. Lórí ọ̀rọ̀ ètò ààbò ní ẹkùn gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí, kí lẹ rí sí, kí lọ̀nà àbáyọ ká tó kú mẹ́. Tá bá wo ètò ààbò, mo máa ń sọ nǹkan kan pé ètò ààbò àti ọrọ̀ ajé bíi n tí àwọn olóyìnbó pè ní Siamese twins ni wọ́n, bákan méjì ni wọ́n. Kò lè sí ètò ààbò tí ò bá sí ọrọ̀ ajé gidi. Ebi ò lè máa pa àwọn èèyàn kó ní pé kí wọ́n ní ààbò. Àwọn èèyàn ò lè máa níṣẹ́ kó ní kí wọ́n ní ààbò. Ẹ lọ bèrè nígbà ayé bàbá Awólọ́wọ̀ ní the whole of the south west, wọ́n ní nǹkan tí wọ́n ń pè ní Oòduà group of companies. Àwọn tó wà ń bẹ̀, àwọn olórí, àwọn tó jẹ́ pé wọ́n ń ṣe olórí, àwọn tó jẹ́ pé ọ̀jẹ̀lú tó wà ń bẹ̀ ń sìn, wọ́n náà change ẹ̀ sí Don. Ẹ bèrè kí ni Don yẹn? DAWN. Wọ́n fi ta gbogbo companies àti industries ni. Ṣùgbọ́n àwọn bàbá Awólọ́wọ̀ ń gbà yẹn wọ́n gbowó jọ ní gbogbo àwọn ìpínlẹ̀ tó wà ní gbogbo south west. Wọ́n fi bẹ̀rẹ̀ sí kọ́ companies tí Ondo state tí wàá fi yàtọ̀, ta fi kọ́ Owena Holdings tí a ní gbogbo àwọn companies tí mo sọ yìí, industries tí mo sọ yìí ń bẹ̀. So tẹ bá wo gbogbo àwọn ìjọba tó wà ń bẹ̀, àwọn gómìnà tó wà ń bẹ̀ ń sìn, owó náà kò fẹ́ wá kó jẹ, kò sí nǹkan tó fẹ́ ṣe kí náà pé wọ́n fi Sanwó-Olú òkọ company kan láti jẹ́ gómìnà Èkó. Kò sí ní gbogbo àwọn tó wà ní south west, gbogbo wọn jẹgúdú jẹra
làwọn tó wà níjọba kò dẹ̀ sí nǹkan tí wọ́n fẹ́ ṣe tó máa kan aráàlú ní rere. ọ̀dà èrò ọkàn ti yín nu ẹ jẹ́ ṣe é báyìí ẹ jẹ́ á máa gba ìpè látọ̀dọ̀ àwọn aráalé nítorí pé ìṣẹ́jú díẹ̀ náà ló kù eléyìí tí a lò lórí ètò yìí ẹ̀yin tí ẹ̀ ń bẹ lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook wa ADAMIMOGO 107.7 FM ẹ̀yin tẹ̀ ń bẹ ẹ̀yin náà láǹfààní láti pè nọ́mbà tẹ́ ẹ pè sí náà lélẹ́rìí 07072766278 07072766278 ẹ jẹ́ á máa gbé pè àwọn aráalé. hello. ó kọ́ yín àti ibi tí ẹ ti ń pè. ìránṣẹ́ ọlọ́run balógun láti ìlú èkìtì. láti ìlú èkìtì ẹ ṣe pápápá kí ni ìbéèrè yín ìdásí yín. kí bàbá wa ṣe wá ọlọ́run fún wọn sí ilé ọkọ̀ tó sì. àmì ẹgbẹ́ òun sókè ní pápápá. gbogbo ìlépa wọn wọ́n fún mi fẹ́. ṣùgbọ́n ohun tó fẹ́ sọ ni pé ohun tí wọ́n ń pinnu láti ọbádẹ́rẹ̀ kan ṣe fún wa. ọlọ́run ràn wọ́n lọ́wọ́. àmì o àmì o ẹ jẹ́ àgbẹ̀ lẹ́yìn mi. hello. 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 ó kọ́ yín àti ibi tí ẹ ti ń pè. mi sọ bí ganan pè láti ìlú Ìlọ́rọ̀. láti ìlú Ìlọ́rọ̀ Èkìtì ẹ tẹ̀ wájú ní pápápá. mo fẹ́ kí Mr. Kunle Ajayi ó sọ àwọn òótọ́ kan tí a dẹ̀ mọ̀ sí sẹ́rí ìjọba lóòótọ́ tí ó bá jẹ́ alétílápá tí wọ́n gé tẹ̀ lọ á lẹ́sùn sí àwọn ará ìlú. ẹ wo Kenya bọ́n ṣe ń protest fún tax increment tí ó máa mú ìṣòro bá àwọn ọmọ ìlú. ìjẹ́ mọ̀ pé president wọn lánàá ó rí bá sí pọ́lísì yẹn padà. àtìgbà tí ebi ti ń pa ọmọ ará ìlú Nàìjíríà ìjẹ́ ìjọba yìí rí bá sí pọ́lísì. Ọlọ́run wà lọ́wọ́ o ẹ̀jẹ̀ ká gba ìtiwa sílẹ̀. ẹ ṣeun adúpẹ́. hello. ó kọ́ yín àti ibi tí ẹ ti ń pè. orúkọ tí mi kọ́ mi dájú pé láti ìjọ Èkìtì. láti ìjẹ̀rù Èkìtì ní pápápá ọkọ̀ ẹ tẹ̀ wájú. gbogbo orin fún wọn wá ìṣẹ̀ gbé wá mo dẹ̀ láìkì constructive criticism táwọn ń ṣe sí ìjọba tó àdúrà nípa wọ́n pé kí àwọn ènìyàn lè rí ìjọba tó dàgbà náà ni ọlọ́ba tó máa fọ́n lọ́gbọ́n máa di òye. àtàkùn èdè tá a máa tí àwọn tó bá nímọ̀ nípa ìjìnlẹ̀ nípa ètò ìṣèjọba tó ṣe lọ tá a máa tún ìjọba ṣe olómi káwọn èèyàn máa ṣe lọ́mọ máa fẹ́ dé tá a máa ba ìjọba jẹ́ ọlọ́ba tó máa gbóyìn fún wọn. àmín ẹ jẹ́ kí n ka àwọn ilé tí ń bẹ lójú òpó láti Burnley Lucanshire ní United Kingdom barrister Adesanya Olúwaṣẹ́gun wọ́n ní well done dókítà Ọlámídé barrister Ṣẹ́gun Adesanya láti ọ̀dọ̀ Ọlájídé Paul Máyọ̀wá wọ́n ní ẹ kú ètò láti ìpínlẹ̀ Kogi Ègbè ní ìpínlẹ̀ Kogi Òkúnnígà Azuri níyì láti Ìdó Èkìtì àwọn ní performances yìí ó wà outstanding adúpẹ́ lọ́wọ́ yín o Aládéníkà Olúṣẹ́gun wọ́n ní correctly wọ́n ní ntẹ́ ẹ sọ ọ̀dà àwọn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n sọ bẹ́ẹ̀ o Mr. Lateef Oyetayo àwọn náà sọ̀rọ̀ wọ́n ní akúṣẹ́ Solomon Ọláìdé Ọlásùnkànmí wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú náà ni wọ́n kún fún ẹnu ṣùgbọ́n àwọn nífẹ̀ẹ́ sí ẹni tí ń ṣe bẹ́ẹ̀ tí ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn pọ̀ lójú òpó abánidọ́rẹ̀ẹ́ Facebook ẹ jẹ́ kí n gbé ẹyọ kan sí kó tó di wípé a máa lọ ẹ jẹ́ n gbé ẹyọ kan sí. hello. ẹ máa pín ètò olóòtú. Ọlọ́run ní tù ní pápákọ̀ ọkọ̀ yín àti bìtẹ́ tí ń pè é. Babalọlá ló sọ̀rọ̀ láti Nova Road. Mo kí ọ̀gá tẹ́ gbé wá Ọlọ́run á máa ràn wọ́n lọ́wọ́. Nǹkan tí mo kàn fẹ́ káwọn olóṣèlú máa rò ní pé kán rò pé ọjọ́ kan wá kúrò ńbẹ̀ pé ọ̀rọ̀ wọn náà dìtàn. Kán bá rò pé nǹkan tó bá ṣe lónìí wọn máa dìtàn lọ́la. Kán ṣe eré náà ẹni tó bá ṣe eré náà wọ́n á máa sọ títí láéláé. Àgbọ̀n tó bá ti wà ńbẹ̀ yóò dàbí ìgbà tó máa dẹ̀ pé wọ́n wà lóru wọn yìí mọ̀ pé ilẹ̀ mọ́. Ọlọ́run á ràn wá lọ́wọ́ ibi tí Nàìjíríà ń lọ ó fún àbọ̀dútó rẹ̀. nítorí ibi tán gbà débẹ̀ náà ni. tọ́ ẹ jẹ́ àṣẹ báyìí ní pápápá àkókò ti lọ ìṣẹ́jú kan péré náà la ní lórí ètò yìí ẹ ti pẹ́ ó pẹ́ kẹ́ ẹ tó débi ẹ ní ojú ọ̀nà rí bákan bákan ọ̀dà ìṣẹ́jú wákàtí kan ló yẹ ká lò àmọ́ ọgbọ̀n ìṣẹ́jú péré náà la ní láti lò yóò tó gbà wò kẹ́ ẹ tó láǹfààní àti wá sórí ètò yìí sí. ẹ mọ̀ pé báyìí ètò bá ṣe máa ń sọ fáwọn aráàlú ti bẹ̀rẹ̀ a sì lọ sórí oríṣiríṣi l'Ákúrẹ́ oríṣiríṣi radio stations ló ń bá wa sọ̀rọ̀ ní gbogbo Ondo state a máa ń láti débẹ̀ kò sígbà tẹ́ pé wa náà ADAMIMOGO àwa ti ń bá wọn ṣe láti tipẹ́tipẹ́ láti orí Lẹ́kì débàdàn ebi náà bẹ́ẹ̀ ni nítorí pé ṣe rí bá ṣe ń bá àwọn èèyàn wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tá à ń bá wọn sọ kò ń ṣe nítorí pé àwa fẹ́ déjọba
ṣùgbọ́n pé a fẹ́ jẹ́ káwọn èèyàn wá mọ ohun tí wọ́n ń pè ní ìṣèjọba. ìṣèjọba ọ̀dà ẹ bá àdágbére fáwọn aráalé fún tòní. Fún gbogbo aráalé especially àwọn èèyàn wa ní Ondo State a fẹ́ bẹ̀ yín pé nínú ìṣèjọba tó ń bọ̀ yìí ẹ sá fún dìbò kó ṣe bẹ́ẹ̀ nítorí pé gbogbo the last time tí Akérédolú ní pé káwọn èèyàn wá dìbò kó ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn dìbò wọn ṣe bẹ́ẹ̀ ọjọ́ méjì wọn lè fún yín ní 1 million lọ́jọ́ election ẹ jẹ́ ká wò ó ní ọ̀kúnkúndùn ká wò ó dáadáa ká lajúlẹ̀ pé àwọn wo ló mọ ohun tí wọ́n ń pè ní ìṣèjọba àwọn wo ló lè ṣe àwọn wo ló ti ń jà fún wa mo sì fẹ́ káwọn èèyàn wá mọ nǹkan ní 2003 Chief Gani Fáyẹ̀mí ọmọ Ondo State ni àjìjàngbara gidi nílẹ̀ Nàìjíríà ni wọ́n láwọn ò ṣe president ṣùgbọ́n àwọn èèyàn ní pé activist ni activist ò kì í ṣèjọba irọ́ dẹ̀ ni ṣùgbọ́n wọ́n wá gbé f'Ọbásanjọ́ lẹ́ni ní Ọ̀tà tó jẹ́ ọ̀nà lu Ọbásanjọ́ is the worst road in the whole of the country so à ń bẹ̀ àwọn èèyàn wa àwa tajẹ́ àjìjàngbara gangan la mọ ibi tí ẹ ti ń ṣèpolówó bẹ́ẹ̀ ni àmọ́ ṣùgbọ́n àmọ́ ibi tí ó ti ń bí ti bàtà ti ń ta àwọn èèyàn lẹ́sẹ̀ káwọn èèyàn wá jáde fún wa. ẹ ṣeun adúpẹ́dúpẹ́ ọ̀gbẹ́ni Kunle Ajayi ẹ wo títí ọjọ́ mẹ́jọ tá a jọ máa pàdé lórí ètò gbàgede ìlú yóò lágbára lọ́jọ́ mẹ́jọ nítorí pé ibi tá a tún ń gbà yọbọ̀ lọ́jọ́ mẹ́jọ ibi tí ó lágbára adúpẹ́ lọ́wọ́ yín o ọ̀gbẹ́ni Kunle Ajayi Samuel Olúbáyọ̀ Ọlámídé dókítà Ọlámídé náà ni orúkọ mi nọ́mbà mi rè lẹ́yìn ètò fún ìpolówó ọjà àti ohun tí ẹ bá tún fẹ́ bá wa sọ 08034865342 08034865342 títí ọjọ́ mẹ́jọ ó ṣe kíni o ó dàbọ̀.